Ilé ẹ̀kọ́ Zahra Bintu Bakr Fakhroni Quran Memorization School, Nigeria ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ Tajweed ní èdè Yorùbá. Àfáàní mal makhrajul khamis, ibo ni ibùjáde harafi ẹlẹ́ẹ̀karùn-ún. Wa kam harfan yakhruju min, harafi mélòó ní sì ń jáde láàrin yìí. Àfáàní al makhrajul khamis, ibùjáde harafi ẹlẹ́ẹ̀karùn-ún. Òun náà ni kíni? Òun náà ni aqsal lisan, erékùṣù ahọ́n. Yaani ab'adahu, ibi tó jìnà jù nínú ahọ́n, ẹ̀yìn ahọ́n pátápátá. Mimma yalil halq, níbi tó jẹ́ wípé ó súnmọ́ halqi, ó súnmọ́ náà fún. Eléyìí tó jẹ́ wípé minal hanakil a'la, tí ó wà ní nǹkan ṣe pẹ̀lú àjà òkè. Wa yakhruju minhu al-qaf, ahọ́n ó rù kọ́kọ́. Tó bá ti wá rù kọ́kọ́, so kọ́fù wá sí kíni? Yóò wá jáde níbẹ̀. Mo rò pa agbọ́yé. Àfáàní mal makhraju sadis, ibùjáde harafi ẹlẹ́ẹ̀kẹfà. Wa kam harfan yakhruju minhu, harafi mélòó ní sì ń jáde láàrin yìí. Àfáàní ibùjáde ẹlẹ́ẹ̀kẹfà, harafi òun náà ni aqsal lisan, òun náà ni aqsal lisan. Aqsal lisan náà ni ẹ̀yìn ahọ́n náà ni tí ṣerékùṣù ahọ́n. Min asfali makhrajil qaf, nísàlẹ̀ ibi tí kọ́ọ̀fù ti ń jáde náà ni. Òkè ni kọ́ọ̀fù ti ń wá, bẹ́ẹ̀ sọ fún wa pé pẹ̀lú àjà òkè ni. Eléyìí ìsàlẹ̀ lòun bá ṣiṣẹ́. Àfáàní wa ma yalihi minal hanq al-a'la, ó wá wálẹ̀ díẹ̀ síbi tí kọ́ọ̀fù ti ṣe kíni? Tóhun ti jáde. Wa yakhruju minhu al-kaf, káàfù ní sì ń jáde ń bẹ, ahọ́n ò ní irú kọ̀ọ̀kan láàrin ilé káàf. Ẹjá pé káàf, ik, mo rò pé agbọ́yé. Faqata, harafi kan tí ń jáde láàrin náà ni. Bákan náà, àfáàní mal makhraju sabi', ibùjáde harafi ẹlẹ́ẹ̀keje. Wa kam harfan yakhruju minhu, harafi mélòó ní sì ń jáde ń bẹ. Àfáàní al makhraju sabi', ibùjáde harafi ẹlẹ́ẹ̀keje. Wasatul lisan, àárín gbùngbùn ahọ́n. Bainahu wa baina wasatil hanq, tó wà ní àárín gbùngbùn ahọ́n àti àárín gbùngbùn àjà òkè. Al-a'la, yaani àjà òkè. Wa yakhruju minhu thalathatu ahruf, harafi mẹ́ta gbáǹkọ́gbè ní sì ń jáde láàrin yìí. Àfáàní aláwọ̀kọ́ ń bẹ ní jíìmù, mo rò pé agbọ́yé. Jíìmù. Ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé òun náà ni ṣíìn, ọlọ́mọ mẹ́ta lórí. Ṣíìn, mo rò pé agbọ́yé. Eléyìí tó tẹ̀lé òun náà ni yá, mo rò pé agbọ́yé. Yá, jíìmù, ṣíìn, yá, mẹ́tẹ̀ẹ̀ta tí ń jáde ní àárín ahọ́n lélẹ́yìí.